Page my Nigeria Islamic related lecture. Bí tọdún yìí ti gbanú o. Wọ́n jọ yí ọ̀dọ́ ẹnu pé òun ni wọ́n ń ṣe yìí bí tọdún yìí ti gbanú. Wọ́n ní àdásẹ́lẹ̀ ni a máa fọ́ àdásẹ́lẹ̀. Báwọn afá bá dásẹ́lẹ̀ kó sí ayé. Ọ̀dọ̀ fáàrí wa ní gbogbo òru lọ. Fáàrí wa ní gbogbo ayé, fáàrí wa ní lókè mọ́lẹ̀. Ẹni Ọlọ́run bá lọ́mọ bẹ́ẹ̀, Ọlọ́run má jẹ́ kánjú kú. Ọmọ kí wọ́n jẹ́ láti bá ìtọ́. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى عليك الله يا أدناني يا مصطفى
يا صفوة الرحمن صلى عليك الله يا ديناني أتندي يا مصطفى يا صفوة الرحمن الحمد لله الذي أعطاني هذا الغلام طيب الأردان صلى عليك الله يا ديناني ويا مصطفى يا صفوة dúpẹ́ ẹjọ́ dúpẹ́ dáadáa jẹ̀mọ́ ẹjọ́ dúpẹ́ wa kúkú mẹ́ta ìgẹ́ ọlọ́run ọba bá fi jíṣẹ́ fún ọ̀sán ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfáà wa sí wọn bẹ̀rẹ̀ látòrí àfáà àgbà الشيخ محمد الجامع اللبيب تاج الأدب اللهم صباك أبا الأجابة أبا المفتي الأول أجوبة الزمان أفا بقوي تبقوي جال بركة اللهم صباك يونسي بابا أقبوني تداتنا بابا أقبالك بجي بابا أقبالك دوما بابا لاغيغي bàbá wa oníwìrìdì bàbá ń pàkátà bàbá wa ìṣínóbi wá bàbá wa àsúkútì àfà láàyà gbogbo wọn lápapọ̀ láwọn ẹni ọlọ́run ọba ọ̀sàbà yọ́nú sí wọn. gbogbo àwọn tó wá kù tá ń jà lùbáríkà wọn nínú àwọn àfà wọn mùsàjárí wọn pẹ́. bàbá àlẹ́jà àgbà tòní bàbá wa onítàdá tòní bàbá wa àgbàlágùrù àfà wa Sheikh Fọlọ́nsọ́ àwọn àmìdí wa ní Zumura gbogbo àwọn àfáà wa lápapọ̀ fáà wa àgbọ́ ọmọlẹ́yìn lọ́mọ́sàbá wà pẹ̀lú wọn bá dótì wá. gbogbo wa mùsùlùmí jákèjádò ayé akíra wa pé a kú òǹgbẹ tọ́lá àti wọ̀bẹ̀ náà Sheikh Adam àti wọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba gẹ́gẹ́ bí àfáà Adam aramukala wan al-adabi lọ́wọ́ kára fún àlùbáríkà wọ́n ti wí fún wa láti máa pàdé ara wa láàárọ̀ láago mẹ́wàá ságo mọ́kànlá Nigeria time wákàtí kan náà ní onímọ̀ jù bẹ́ẹ̀ lọ lórí péjì alálùbáríkà péjì My Naija lórí abẹ́lẹ̀ fàájì Jamiu tọ́lọ̀ ń fi ṣe okùnfà péjì náà tọ́lọ̀ ń dá fàájì Jamiu My Naija ọlọ́mọdé ó bàjẹ́ fún ọ láíláí. gbogbo mùsùlùmí akíra wa pẹ́ akóǹgbẹ akúṣẹ́ ládàá ọlọ́ndàkùn mọ́tò wa ládàá rẹ̀ èyí tá a máa gbọ́ lọ́dọ̀ tiwa lásìkò yìí òun ni al-Islam wal-khuluq Islam and morals tá a máa gbọ́ nù Islam àti ìwà àmọ́ bá a ti bá gbogbo àwọn ọlọ́run ọba bá bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà báyìí bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí nǹkan méjì wọn máa fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ làdúrà wọn á bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà wọn pe ọlọ́run síwájú náà Ọlọ́run dákun àtúnwọnú àwẹ̀ lọ́dún yìí náà nù o ẹ̀wọ̀ àrà tọ́lọ̀ wọn bá ń dábàá yìí pẹ̀lú gbèsè pé la ilaha illallah ẹ̀ sì pariwo Ọlọ́run kí n gbọ́jẹ̀ máa ẹni Allahu akbar kabira àyà tayyibal asma'i ya man huwa Allah wa man la yusamma ذلك الاسم إلا هو يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو يا حسن الأوصاف يا حسن الثناء يا محسن عمل الأنام بحسناه يا
ọlọ́mọsà jáde wá. báwọn afọ àwa tá máa pàdé wọn lórí péjì yìí látòrí afọ àwa àgbà bàbá wa Sheikh Isa bàbá ọ̀tẹ́ bàbá wa pẹ̀lú wọn bá sanwó-lẹ́sàn lórí wọn Sheikh Ibrahim Al-Hariri ọlọ́mọsà bá gbàdúrà fà àti gbogbo àwọn afọ wa bẹ́ẹ̀ ẹjẹ́ ti amínà afọ wa Mubarak ní Ṣakí ọlọ́mọsà bá gbàdúrà wọn. nígbà yín jẹ́ máa wá tí àjọ wà tẹ́lẹ̀ náà káyọ̀ tó àtúnbẹ̀rẹ̀ náà àjọ bẹ̀rẹ̀ ṣe dáadáa náà nù àjọ máa ṣe náà ni ọ̀dàkùn mọ́tò wọn aládàá. dá wọlé lónìí pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ Ramadan ẹja kí Ramadan kúlásí ọmọ kí ẹja kí Ramadan pé kọ́ ọmọ wulẹ̀ kọ́ ọmọ rọra. àyà ṣàbànà Ramadan yà ṣàrọ̀ ummati ìbàlá wàsálà wàsálà شهر الخير والنعمة حضورك فينا في خير ومرحبا أنيها لكم رهتي فشوموا ببقيتي رمضان تدينا àánú Ọlọ́run bá ti wọlé ọtún kó sí lẹ́nu àánú Ọlọ́run bá ti wọlé marhaban Ramadan máa wulẹ̀ máa rọra o máa wulẹ̀ o Ànábì Muhammadu àwọn àfá àwọn bí yíwa nínú tírà pé bí Ramadan bá wọlé báyìí bí Ramadan bó ṣe dé lónìí tá ti bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí láwọn tó máwẹ̀ gidi ẹbẹ̀ lónìí báyìí Ramadan wọ́n ní ànábì bí àwẹ̀ bá dé báyìí ànábì ọmọ wa pariwo pé kọ́díjà kan shaharun mubarakun ànábì ó sọ pé oṣù àlùbáríkà ló dé wá báyìí oṣù àánú Ọlọ́run ọba oṣù kẹ́ oṣù gẹ̀ oṣù àlùbáríkà oṣù fàyàbalẹ̀ oṣù tíyẹn ti máa rí ládàá ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́dọ̀ Ọlọ́run ọba òun ló dé yìí Ànábì ọ̀wá ní dákẹ́ wọ́n ní iftaradallahu alaykum siyamahu Ọlọ́run ọba tó dá yín ó ti ṣe lọ́rọ̀ yẹn fún yín pé kẹ́ ẹ máa gbà nínú oṣù Ramadan náà àwa ti bẹ̀rẹ̀ àwẹ̀ tí wá báyìí àwa ti bẹ̀rẹ̀ báyìí. gbogbo wa ní ẹjọ́ ké yá ṣàrọ̀ ummati wọ́n Ramadan oṣù wa ló dé oṣù tiwa ló dé yìí o máa wọlé máa rọra máa wọlé o oṣù orí oṣù àánú oṣù dẹ̀ra afa Nuruddin Nurul Haqiqati ó ní ọdúrú kàfínà ìwọ Ramadan dídé rẹ láàrin wa dídé rẹ Ramadan láàrin wa afa Nuruddin ó ní fíì ìbẹ̀ǹbẹ̀ gbogbo ore gbogbo òran ore tó bá lọ ń wá ń bẹ ní Ramadan fa marhaban ẹ bá ń parí pé fa marhaban kí n gbọ́ Ramadan fa marhaban à ń kí o máa wọlé you are welcome ẹ ṣe máa bá dàm you are welcome you are Ramadan ẹ máa wọlé ẹ máa rọra Ramadan ti dé àfi ká gbọ́dọ̀ báyìí ní àbá tí wọ́n ń jẹun lọ́jọ́ ní ọ̀sẹ̀ náà púpọ̀ ní gẹ̀ẹ́sẹ̀ púpù díẹ̀ káàtó kọ́ ọmọ wa bí wọ́n jẹun nílò ìdúró ní báyìí. àfà orin síyáàmà mini khuruji hilali wasumu tamama ó ní àdìbà bínú sí àti. ọlọ́wọ́ ìyá àlùbáríkà ó ní ẹ máa gbààwẹ̀ Ramadan ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti máa gbààwẹ̀ Ramadan ẹ gbààwẹ̀ mini khuruji hilali
àfọ̀tẹ̀lẹ̀ mọ́mìnì gbogbo nǹkan ní máa ń láṣáájú àwa mùsùlùmí aṣáájú wa ní Nàìjíríà gbogbo Nàìjíríà lápapọ̀ Sultan Sokoto ni ọba lọ àwa mùsùlùmí o ọba tiwa ní Nàìjíríà tiwa yàn yín o ọba Sokoto ni àti wá rí mẹ́sẹ̀jì lálẹ́ àná tọ́ba Sokoto tó ṣe fídíò rẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ wọ́n ṣe fún wa wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ fi méjì olórí o àánú Ọlọ́run ti ń bẹ lára àwọn o àwọn ti tẹ́ ẹ ti gbà fọ́lọ̀ lára mi bí ẹ bá gbà fọ́lọ̀ lára àti róṣù báyìí. bó bá rí bẹ́ẹ̀ àti wá gbọ́ pa àrósù síyáàmà ẹ máa gbàrẹ̀ lókù. làbárí wa kan bàbá wọn bá lù lọrin la ẹ̀ ṣe ṣe é wò. nílọrin ládàá ẹ rí fídíò kan tá ń gbé kí tá ń fan fèrè báyìí ẹ̀yìn àríkó tá ń fan fèrè bá àti máa ń fan lọ nínú. gbogbo nǹkan ní coronavirus kò lọ kò kó yìí lọ. ṣé ká dàmú wílẹ̀ kan pé gbogbo nǹkan ó sì wà mọ́lẹ̀ kò jáde mọ́sáàsì wọ̀ nígbà tó wáyé Ọlọ́run tó wá sànù wa ọtí social media ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ já àdúgbò sí àṣìṣe omi yàrá wa. ọba àlọ́rí ti wá kéde lánàá pé ká bẹ̀rẹ̀ àwẹ̀ o bẹ́ẹ̀ bá gbà fún mi ọba o tó ọjọ́ mọ̀ lọ́nà tó tó ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀. ẹni kúrú kì í láàlì ẹ ti rọ́ṣù oṣù ti jáde lóòrùlé àkí kọ́ọ̀tù ọlọ́wọ́n jọ lálùbáríkà ẹgbàwẹ̀ mo ní àdìbà iná ṣe àti bá dọ̀là àwọn àwọn tọ́pìkì wa pẹ̀lú ìṣòro ẹjẹ́ àfọ̀rọ̀ àwọn ẹbẹ̀rẹ̀ lónìí láti àdúrà ní àdìbà Ànábì Muhammadu Ànábì ọmọ pariwo bí Ramadan bá ti dé pé kọ́díjà kún ṣáàrọ̀ mubarakun oṣù àlùbáríkà ti dé iftaradallahu alaykum siyamahu Ọlọ́run sì ṣe lọ́rọ̀ yẹn fún yín kẹ́ ẹ gbàwẹ̀ ẹ má jọ̀sán má torí Ọlọ́run àyè má wà mú kalẹ̀ bí ẹ bá gbàwẹ̀ lọ́jọ́ àná yìí ní Nàìjíríà ọ̀sẹ̀ lọ́hùn bí ẹ bá tún wá ń bẹ lónìí tí ọba tún wá gbàwẹ̀ lónìí báyìí náà ó kù díẹ̀ púpọ̀ bóyá jẹ àwẹ̀ tẹ́lẹ̀ ṣé ká dá ọ̀sán gbèsè àwẹ̀ náà láyìlá ìlẹ̀lá ẹ bá yorùbá ànábì. wà á máa sọ ọmọ ṣàríyá. ẹ wá gbọ́ ànábì wá ní tufutahu abwabu lijannati láti àtàná tí wọ́n ti ní wọ́n rọ́ṣù ẹ gbọ́ báwọn látàlí àná tá ti ní wọ́n rọ́ṣù àti gbọ́dọ̀ àbárí ni ànábì tufutahu abwabu lijannati wọ́n ti sílẹ̀ gbogbo ilẹ̀ pàlẹ́ jẹ́nà wọ́n ti sílẹ̀ báyìí fún gbogbo wa báyìí. kódà wàtúgìlákù àbúwá bùlìjẹ yìí ni wàtúgìlákù fi ẹ̀yà ìyàfa Ádámù wàtúgìlákù fi àbúwá bùlìjẹ yìí ni gbogbo nínú Ramadan báyìí gbogbo tí ń jẹ́ lẹ́kùn náà lọ ní ẹ ti pa kò sí sísí mọ́ ẹ tilẹ̀kùn náà pa kò sí sísí mọ́ ẹ rí gbọ́jà mọ́ àdúkọ́dà wàtúgìlákù fi ìṣàyàtì gbogbo àwọn ọmọ èṣù àwọn ọmọ ogun èṣù ẹdẹ wọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹni pé gbogbo tí ń jẹ nǹkan ọlọ́tí aláṣìná nínú dáadáa gbogbo ẹwà kásẹ̀ ńlẹ̀ kódà bí wọn bá fẹ́ báyà jáde sí àná sọ èmi ń gbàwẹ̀ o bí mùsùlùmí gidi ó ti ṣe o la ilaha illallah bí mùsùlùmí gidi ti ṣe o. ẹ má wẹ̀ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. Ànábì àmọ́mọ́ wa dákẹ́ ẹ bá yóò bá ànábì dáadáa ànábì ni wà fi laylatun abẹ́ ìgbọ́jà máa khairun min alfi shahr ànábì ní bẹ́nu oṣù Ramadana laylatun òru kan ṣoṣo khairun ìjọsìn ibẹ̀ iṣẹ́ rẹ̀ òru náà nínú Ramadana lọ́wọ́ o àwọn ọmọ bá ti ń bẹ́ ń bẹ̀ nínú òru tá a wí khairun min alfi shahr ó lóore ju tẹgbẹ̀rún oṣù lọ ẹ̀rí gbọ́jà máa ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tó bá rí bẹ́ẹ̀ já wọnú Kùránì ọ̀rọ̀ àwẹ̀ náà ní ẹja sọ lónìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان لا إله إلا الله بسم الله الرحمن الرحيم آية الله ما كان هذا النبي بوجمع àwọn ènìyàn ẹja jọ ké pé yá ayúwa alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba
على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا. Ọ̀rọ̀ ni mo pè gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ayàtà fẹ́ kéyì afáàtúlẹ̀ mọ́mìnì àbí àwọn àfáà nígbà wọn Ramadan bẹ̀rẹ̀ gan wọn ni Ramadan wọn lọ bẹ̀rẹ̀ mina sanati thaniyati abẹ́gbọ́ mina lihijra tí ká Adam Ramadan bẹ̀rẹ̀ lọ́dún kejì tí jíra bẹ̀rẹ̀ ọdún àkọ́kọ́ tá níbi ìdí Madina kò sáwẹ̀ ńgbà náà nígbà wa lọ́dún kejì táwa dáná ìdí Madina ni Ọlọ́run wa mú wáyà dáfà mọ́mìnì kéyì wa. Kutiba alaykumus siyam. Àwọn ní alladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹgbàlìkì á máa gbọ́ ẹgbà wọn ànábì Ọlọ́run bá gbọ́ ẹgbà wọn tírà gbọ́ kódà ẹgbà kádàrá gbọ́ khairihi wa sharrihi èyí tó dùn mọ́ yàtọ̀ èyí tó dùn mọ́ inú kádàrá yín ẹgbà gbọ́ pọ̀ Ọlọ́run náà lọ́wọ́ Ọlọ́run tí ẹ ti gbà gbọ́ náà Ọlọ́run ní kutiba alaykumus siyam. Kutiba alaykumus siyam. Ọlọ́run ní kutiba àti ṣe lọ́rọ̀ yẹn aleikum siyamu àwẹ̀ Ramadan gbígbà asiyamu ẹ̀yin àfáà mi tẹ̀jọ́ jẹ̀mọ́ ẹ gbọ́ kí ni wọ́n ń pè ní àwẹ̀ òun làwọn àfáà ń pè ní alimusaku alilimuftirati. Dúró komi gbogbo tí máa ń wọ ẹnu kó ẹnu dúró kóra rẹ̀ ń jánu ọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ má jáde lẹ́nu rẹ̀ máa ń rìn ìkùnrin kóra rẹ̀ ń jánu definition rẹ̀ nu ìyàwó rẹ̀ tó ti ní tẹ́lẹ̀ lọ́sàn-án àwẹ̀ mọ́sùnmá mẹ́ntùlú ilẹ̀ fájìrì ilẹ̀ àgbòrò bí sàmùsì láti gbà tó rùn bá ti yọ dìgbà tó rùn láti àlìfájì àríbá ti ọ̀run kọ́ àlìfájì àríbá ti yọ dìgbà tó rùn fi wọ̀ Ọlọ́ni ẹ máa gbàwẹ̀ kutiba alaykumus siyamu àwẹ̀ yìí di dandan fún yáà fún yídò alaykumus siyamu Ọlọ́run ti lọ́nà ẹ̀fọ́ yín kékeré máa gbàwẹ̀ ni Ọlọ́run ti ní ẹ máa gbà nù. Kama kutiba ala alladhina min qablikum Ọlọ́ni àwẹ̀ tá ní ẹ máa gbà yìí wa huwa ahadu arkani l-islami ó ní kọ́ra àwẹ̀ tá ní ẹ máa gbà yìí ahadu arkani l-islami ọ̀kan ló jẹ́ nínú àwọn pillars tó gbé ìsìlámù dúró jẹ́ ká yáda àwọn pillars tó àwọn òpó tó gbé ìsìlámù dúró bá a ti jòkó yàrá náà lẹ́sẹ̀ la fi ríbi dúró bá a gàtà fi jòkó yìí ọba lẹ́sẹ̀ bí ọba ní àwọn òpó tó gbé dúró ní àlẹ́ ríbi jòkó bí yẹn bá kọ́lé bí ọba nípò tí ó mú dúró orígun mẹ́rin àbógun mẹ́ta ọba sì lẹ́ni kò ní dúró Ọlọ́ni àwọn òpó tó gbé ìsìlámù dúró táfi máa pẹ́ mùsùlùmí márùn-ún náà ni àkọ́kọ́ òun ni ashhadatu an la ilaha illallah òun ni kò gbà pé kò sọ́ba kan àfọlọ́hún wa anna Muhammadan rasulullah ti gba pa ànábì àmọ́ òjíṣẹ́ Ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì wa iqamus salati máa wá kírun ẹ̀kẹta ita'u zakati máa yọ zaka bàbá ló ẹlẹ́ẹ̀kẹrin ni sọ́ọ̀mù Ramadan òun dàwẹ̀ Ramadan náà òun lẹ́lẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ni hajjul bayt òun ni kò lọ sí hajj bàbá lágbára làwọn àfáà wọn ní àwẹ̀ gbígbà ahadu arkani l-islami ọ̀kan ló jẹ́ nù àwọn orígun ìsìláàmù tó jẹ́ pé mùsùlùmí gidi tí ó rí ọ̀hún tí nǹkan kan báyìí báyìí ti dandan ní fún ọ kutiba alaykum kéèzà àwọn ọlọ́run yóò dá fún min qablikum la'allakum tattaqun. Ọlọ́run bá ti lọ́nà yẹn lórí wa àbọ̀ ọgbọ́n wọn ní ká máa kutiba ala alladhina min qablikum bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ti ṣe lọ́rùn ẹ̀yàn fáwọn tó ti wá síwájú wa. Àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n ti wá síwájú wa gbogbo wọn náà ní ìṣẹ́ Ọlọ́run ọba tí wọ́n láwẹ̀ tí wọ́n ń gbà. Tẹ́ ẹ bá gbàgbé yẹn àfáà mi ẹ̀rí pé gbàtà náà bí ìṣe jíra lọ Mọ̀dínà tán tó wá àwọn Yahudi àtàwọn tí wọ́n ń gbàwẹ̀ Àṣúrà àti àwọn Nàṣọ́rà àbí ẹ̀fẹ́ kan ni wọ́n ń gbàwẹ̀ Àṣúrà àti Tásúà tánàbí bá pé kí lè tẹ̀ ń gbà yìí wọ́n ní àwọn gbàwẹ̀ pé Ọlọ́run àwọn ànábì Ọlọ́run tó lọ́wọ́ rán sáwọn àyájọ́ gbà tọ́lọ́wọ́n bá là wọ́n rí ànábì ní káyọ̀ bá wá ń torí ànábì Mùsá gbọ́dọ̀ ń là lọ́wọ́ fìlà ọ̀nà ilẹ̀ bá ń torí ẹ̀ gbàwẹ̀ èmi lẹ́tọ̀ọ́ sì dì í lọ. tí túmọ̀ pé kí Ramadan tó dé ni wọ́n ti ń gbàwẹ̀ Ọlọ́ni kama kutiba ala alladhina min qablikum àmọ́ àwọn àfáà àjọ yìí wa àwọn ẹ̀yìn jẹ́wọ́n mi sẹ́ ń gbọ́ mi báyìí àwọn àfáà ni walakin bikayfiyatin la ya'lamuha illa Allah àmọ́ àwẹ̀ tí wọ́n tán gbàǹgbà wọn o kama kutiba bá àfáà ti wà nù bikayfiyatin la ya'lamuha kan ọmọ báwọn ànábì Ọlọ́run ti gba tiwọn àfọlọ́run ara wọn kọ̀ọ̀kan tí wọ́n máa ní lágbájá gbà báyìí o bí ànábì Dáúdà wọn ni àsinmi ọjọ́ kan àgbàwẹ̀ ọjọ́ kan
àmọ́ ní sọ́kè ọlọ́run fẹ́ ká máa pé ẹ̀yin nìkan kọ́lẹ̀ kọ́ gbàwẹ̀ ọlọ́ni ẹ gba Ramadan bàbá ti dé wọ́n ní la'allakum tattaquna la'allakum tattaquna. ọlọ́run fẹ́ ká fẹ́ ká fẹ́ gbára ni ẹni kọ́lẹ̀ kọ́ gbàwẹ̀ ẹgbàwẹ̀ àwọn àfọwọ́ àwọn ní la'allakum tattaquna wọ́n ní jumulatun ta'liliyya ẹgbọ́ jumulatun ta'liliyya ẹ̀rọ ta'lil nínú kẹ́kẹ́ náà wù ta'lil àbí ẹ̀kọ́ ni la'allakum tattaquna ọlọ́ni pẹ̀lú ògbó ọlọ́run agbọ́dọ̀ lọ́dọ̀ lájẹ́ àgbà wọ́n ní la'alla fil Qur'ani bi ma'na tahqiq wọ́n ní la'alla wọ́n yá nínú Qur'ani ìtumọ̀ ní pé ọlọ́run fi ń rinlẹ̀ ọlọ́ni bí ẹ bá ti gbàwẹ̀ la'allakum tattaquna ẹ ti fi rinlẹ̀ ẹ ti pàápàá ẹ sì máa bẹ nínú àwọn olùbẹ̀rù ọlọ́run ẹ máa bẹ nínú olùbẹ̀rù ọlọ́run ni ẹ máa bẹ nínú olùbẹ̀rù ọlọ́run ni kọjọ́ tó lọ́mọ lọ́wọ́ àsùnkò ń lọ ọlọ́wọ́ ní ayyaman ma'dudatin ẹgbọ́n àwọn àfáà wọ́n ní tábàgbọ́ àyàmà níjọ́ mi ẹ̀rí gbọ́jà mọ́ mi tọ́mọ́ ní àyàmà níjọ́ mi bí ọjọ́ mẹ́ta la máa ń rí fàṣì lọ́dọ̀ àwọn lárúbáwá ọjọ́ mélòó gbogbo yìí bí ọjọ́ mẹ́ta àyàmà bí ọjọ́ mẹ́ta la máa ń rí fàṣì àmọ́ níbi àyà yìí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ yìí ọlọ́yìn àyàmà àbí ẹ̀kọ́ ni àyàmà ó rí pọ́ gba fátíà òun ló sì wà ń bẹ̀rẹ̀ àyà ẹ̀yìn ẹ̀kọ́ ni ọwọ́ àgbẹ̀ mansubun abẹ́ẹ̀kọ́ ni àwọn afọwọ́ ni mansubun ala dhorifiyya dhorifunu ẹ̀yìn ọmọ kéwù dhorifu kí ni wàá jẹ́ báwọn dhorifu zaman àyà ìpìlẹ̀ yẹn ni pé súnmù ayyaman ọlọ́ni àwẹ̀ tẹ́ fẹ́ gbà ẹ máa gbàwẹ̀ náà ma'dudatin bẹ́ẹ̀ bá wá gbà kìí pé máa gbà lógbére o àní ẹ máa gbàwẹ̀ lógbére o ma'dudatin ó níye tẹ́ gbà ẹ̀rí gbọ́jà máa ó níye tẹ́ gbà ó lóǹkà ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ká ẹ̀yà yìí ó lóǹkà àwẹ̀ tẹ́ gbà lóǹkà ẹ̀ nígbà lógbére. faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. ọ̀ní àwọn lè ṣe é ṣe nínú àwẹ̀ káwé ó dé báyìí bó ti dé yìí ọlọ́run ní man kana minkum maridan ẹni tí máa ń ṣàìsàn nínú yín ọ̀sà ló bá mú ọ ni èrí ní ń fọ́ ọ ni jẹ́jẹ̀dí ní bá ń rọ sí ọ ni oyún ló ní ni ara ni ó ní ọ lásìdẹ́ǹtì ni ọ̀rí ọ̀ṣọ́kí àárẹ̀ wá kún sọ́nà méjì àárẹ̀ kan bẹ tó lágbára tó lè gbàwẹ̀ àwọn àǹfààní ọ̀rìn ẹ̀rí fún ọkọ̀ fàwẹ́lẹ̀ má gbàwẹ̀ ẹgbọ́dẹ̀ máa ọ̀rí òní àwọn àfàwọn ní lílì màrí ìdí hálà táàlì oníṣàn méjì ní bẹ fàlàárẹ̀ aláìsàn wọ́n ní alákọ̀ọ́kọ́ wọ́n ní aláyò tí kọ̀ àsọ́ọ̀mà bí hálìn fàálẹ̀ ìlì fítìrù wájìbá wọ́n ní àìsàn tó bá ti lè mú o tó lágbára tányányá tó ọmọ bó ti wá dira rẹ wọ́n ní àfikún ológun ní ọba fẹ́ kú o fàálẹ̀ ìlì fítìrù wọn àfa wájìbá dandan ní fún ọkọ túnu má ṣìrà rẹ léṣe o lásìkò táwọn ọlọ́mọdé coronavirus ó mú wa ẹ̀ẹ́dẹ̀ amínà corona wa ń dààmú rẹ báyìí àbí nǹkan mìíràn ń ṣe ọ́ ọwọ́ fi wá ń dípò ọwọ́ mi síkèsíkè ọwọ́ mi lọlẹ̀ fa lẹ́lẹ̀ jẹun ní nǹkan mìíràn bá ń ṣe wọ́n náà tó lóyún àbọ̀ ń fọmọ lọ́yàn tí ó fi wá kó palára bá ọ jẹun má wá jẹun ta ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀sìn òṣèlú àdàbò lójútì Islam kọ́ lójútì. ẹlẹ́ẹ̀kejì òun làìsàn rí fọ́ mi ara ro mi ẹ̀yìn ro mi jẹjẹ dídàmú mi nǹkan kan ṣe ọ́ bọ̀ tí bí ti ń ṣe òun náà kò tó ara rẹ̀ gbé kọ́ gbàwé ara rẹ̀ gbé kọ́ gbàwé àǹfààní yóò tààbù làwọn olùfitìrù afẹ́ fún ọ bàbá àmàpọ̀ bá lè gbà bàbá àmàpọ̀ bá lè gbà mọ̀wò lásọ rẹ̀ lẹ́nu ìsìlámù tí ó yẹ pé man kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. faman kana minkum maridan aw ala safarin.
ọlọ́ni tó bá rẹ̀ nínú yín àbúfèrè àjò ọba fèrè àjò ẹni àyà mi ọlọ́ni ọ̀dá padà nígbà míì ọ̀dá padà mí ní àyà mi ukhar kẹ́lìmọ̀ ukhar jámù lọ́jẹ́ fún akhar ẹgbẹ́ báyìí akhar òun ni mufradu síngù rẹ̀ nù àyíbẹ̀kọ́ ni plural rẹ̀ ní ukhar ẹni pé jámù àyàmẹ́n àyíbẹ̀kọ́ ni jámù kọ́ ni jámù yẹ́wò ọlọ́ni dá padà mí ní àyàmẹ́n ukhar wọn àwọn afáàní màmúnú mí náà sọ́rí fi lọ́jẹ́ pé bẹ́ẹ̀ ti pé wọn. bọ́bá rí ọ máa ká tọ́bá sáìsàn máa ká ọba ṣe ìrìn àjò máa kẹ́yàwé tọ́bá jẹ́ fàáyín dàtún mí ní àyàmẹ́n ukhar ọwọ́ dá padà wà bá ń kí kọ́ wálé bẹ́ẹ̀ kí n máa gbọ́. alladhina yutiqunahu. fidyatun ta'amu miskin abẹ́ẹ̀kọ́ ni. fidyatun ta'amu miskin. faman tatawwa khayran fahuwa khayrun lahu. wa an tasumu yakirada. khayrun lakum in kuntum ta'lamun. شهر رمضان الذي أنزل فيه القرآن. شهر رمضان اgbọ́ jama mi sì bọ́lọ̀ tó bí jama àwọn níbẹ̀ bá máa pàtàkì tá ń pè ní Ramadan ọlọ́ni ṣọ́rù Ramadan ẹ̀rẹ́ pé mo ní Islam and morals là ń lọ o àwọn ọ̀nà ẹ̀ lọ́la o àmọ́ nígbà àwọn àgbàlagbà gbogbo bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ náà ẹ̀ báyìí wọ́n kọ́kọ́ fà lùbáríkà Ramadan kíra ẹjọ́ kí abá kàmọ́ lù dín ní. ọlọ́ni bóyá ẹ̀ máa pàtàkì oṣù apọ́nlé yìí tẹ́lẹ̀ bóyá ẹ̀ máa yẹ tẹ́lẹ̀ ọlọ́ni ṣáàrù Ramadan oṣù Ramadan àtàwé àwọn àfa wọ́n ní oṣù Ramadan tẹ̀rí ọ̀gbọ́ wọ́n ní kábàrù ní lọ́dọ̀ yẹn àfa ńlẹ́kẹ́wó kábàrí ni. ní ilé múbútàdá yẹn máa fúnfin múbútàdá rẹ̀ àti parẹ́ abẹ́ gbọ́ múbútàdá rẹ̀ àti parẹ́ tẹ̀kìdìrú kọ́ ọmọ yẹn àfa ẹ gbọ́ wọ́n ní tẹ̀kìdìrú wọ́n ní pé híyà ṣáàrù Ramadan abẹ́ gbọ́ àyàmú ẹ gbọ́ alima àdúdà náà ní híyà wọn wọ́n ní híyà ṣáàrù Ramadan àwọn ọjọ́ ta lọ́nà kàtàwí òun ló su Ramadan ọjọ́ àyàmá màdúdà tí tá a dákọ̀ abẹ́ẹ̀kọ́ ni màdúdà tí wọ́n tẹ̀ pé òun náà gbọ́ bá jẹ́ àná alákọ̀ọ́jẹ́ Muhammad lọ́jọ́ gba abẹ́ẹ̀kọ́ ni ọ̀nà alẹ́ àyàmú màdúdà tí àwọn ọjọ́ ta lọ́nà kàtàwí àbí gbàgbé yìí òun ni ṣáàrù Ramadan òun wà lóṣù Ramadan níbẹ̀ wọn bẹ́ẹ̀ bá gbé báwọn yóò máa jẹ́ kábàrù fún tàlátà àwọn níjọ́ míì àmà ṣáàrù Ramadan àmà jẹ́ mọ́kútàdá gangan fúnra rẹ̀ ṣáàrù ọmọ jẹ́ mọ́kútàdá tí Ramadan ọmọ jẹ́ yóò máa jẹ́ oníjà mọ́kútàdá ọmọ jẹ́ Ramadan ọmọ jẹ́ ìdọ́fà rẹ̀ ayé ẹ̀gbọ́n ni wàá yìí nílẹ̀ kábà àwọn ọmọ kéwù àwọn àfáà wọ́n ní wọ́n kà bá rúwú alimọ̀ọ́sùl báàdà wù mọ̀ọ́sùl ti ń bẹ̀rẹ̀ rẹ̀ ni òun alẹ́bí òun sì là fi òun ní kábàrù ń jọ mi lọ́dọ̀ àwọn wọ́n ti dá kéwù. àwọn dàgbọ́n jọ àpọ́nlé oṣù yóò kárí gbogbo wa. òun sì là fi kúrọ̀ ọlọ́ni bí ọba yẹ yín tẹ́lẹ̀ ọlọ́ni lọ́rùn Ramadan oṣù Ramadan oṣù àpọ́nlé tó dé yìí. الذي أنزل فيه القرآن. الذي أنزل فيه القرآن ẹ̀jẹ̀kọ́ oṣù tó dájú pé unzila wọ́n sọ kalẹ̀ nínú rẹ̀ فيه القرآن القرآن Ramadan lọ́nà sọ kalẹ̀ jumlatan wahida kí mo gbé jẹ̀mẹ́ jumlatan wahida lódìdí lọ́lọ́ ń gbé kalẹ̀ bí lórí mahfuzi ila samai dunya láti lórí mahfuzi lọ́hùn lọ́ni kí wọ́n gbé kí màláíkà Jibrilu kó wá gbé kalẹ̀ sí sámà ayé báyìí wọ́n máa ń fún ànábì dédé díẹ̀ ọlọ́ni oṣù Ramadan náà ń sílẹ̀ fi Kùránù nínú oṣù Ramadan náà ni wọ́n sọ Kùránì kalẹ̀. Hudan linnasi. ẹ bá ń ké Kùránì. Wa bayyinatin minal huda wal furqan.
ìtòjò yé wa wọ́n máa ní ọjọ́ wo gangan ni wọ́n sọ Kùránì kalẹ̀ nínú Ramadan àyájọ́ ọjọ́ wo ni wọ́n sọ ẹtìmọ̀ pé nínú Ramadan ni wọ́n sọ kalẹ̀ a máa ní ọjọ́ wo lọ́wọ́ gbó sí gangan tí wọ́n gbó didi Kùránì láti sánmà láti ilẹ̀ lóyìn mahfuz tó wá wáyé sàmà àtàyé aya Kùránì ti jó ìwà Suratul Qadri ọlọ́ni inna anzalnahu fi laylatil qadr Zalina ọlọ́wọ́ jẹ́ alálùbáríkà bá gbogbo ẹ̀dẹ́gbọ́ ẹ̀ ní mànírà o. Wọ́n ní àwa ọlọ́run ọba àwa nínú àwa ọlọ́run ọba Zalina àwa la sọ ọ́ kalẹ̀ fi Laylatil Qadri aṣọ Kùránì kalẹ̀ lóru Laylatil Qadri ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ọlọ́ni Kùránù tẹ̀rí ni hudali nasi wa bayyinati minal huda wal furqan hudali nasi àbí wa bayyinati minal huda wal furqan. Ẹ̀gbọ́n wa ní kájọ máa ń ké. Ọlọ́run Kùránì ìṣesí tó wá gbé wáyé ni ẹ wá gbọ́ yìí hudali nasi ìmọ̀nà ni Kùránì wá jẹ́ fún àwọn ọmọ ènìyàn tó jẹ́ pé bí yàn bá fẹ́ sí náà bó ọba ti ń lo Kùránì ó sì máa mọ̀ ní òní sọ̀nù lẹ́lẹ́yìn. wà bá jìnnà jẹ́ minal huda wal furqan. Kùránì ló wá ṣàlàyé ọmọ ìmọ̀nà fún wa Kùránì lójú bọ́ọ̀ ẹ bá ti dé báyìí Kùránì lójú yìí wá pé bẹ́ẹ̀ ti gbàwẹ̀ rè mo ló wá ṣàlàyé fún wa pé àápọ̀n òbí ẹni lé ni Kùránì lójú yìí wá pé bí yẹn bá máa mutí iná ní ọ̀lọ́ bí yẹn bá ṣe bó yọ̀wọ̀ náà bí yẹn bá ń parọ́ tí ó bá jáwọ́ Kùránì ló wá jó yìí wá òun lójú yìí wá pé bí yẹn bá ṣiṣẹ́ rí yóò rà lè já náà wọ̀ Kùránì lójú yìí wá pé bàbá ń ṣiṣẹ́ dáadáa àti ká ní sincerity ká ní ìkìláàsù níbẹ̀ bí yẹn bá Kùránì lójú yìí wá báwọn aláṣẹ bá ṣe ẹsẹ̀ wọn àfáà Kùránì lójú yìí wá pé àti ìwúlò àwa àti ìrọ̀sùlà wọ́n wù ní amúrì mi ń kún ẹ tẹ̀lé tọ́lọ́hún kódà ẹ tẹ̀lé wọ́n wù ní amúrì mi ń kún báwọn aláṣẹ yẹn bá ti wá pàṣẹ nígbà tó àfiọ́jọ́ lórí Nàìjíríà ó fi ààrẹ jọba ni bí o bá sì tẹ́ lọ́rùn ẹ jẹ́ ká lọ lè yọ ọba sókútó kó bẹ̀ ẹ bá wọn pẹ̀ nígbà fún ẹ mùsùlùmí ẹ bá wọn pẹ̀ nígbà fún ẹ nígbòrò sí lẹ́nu mọ́ ẹjá ló lè yọkùn mẹ́. Ó ní Kùránì òun lójó yẹ wá pé àwọn olórí wa bẹ́ẹ̀ bá ti máa tẹ ẹyọ wọn tó ayé mùsùlùmí ìlànà bá máa ká máa ọ̀nà wọn ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu nígbà tí wọn bá ti ṣe bọ̀ nígbà wọn ní ẹgbẹ́ tá a máa bí tẹ̀ tí máa pàdé wa bí wà sí wa níjọ́ láti ṣe wà sí ìta gbà yín nísìnyí lọ́jà tó ra kóra wájú báyìí láwọn àtàjọ ń jọ máa kí ó fúnra wọn. Gbogbo òjíṣẹ́ máa gbogbo àwọn afá àtọ́jà àwọn afá àgbàlá nígbà akọ bẹ̀rẹ̀ báyìí àwọn kan pè é láwọn afá Facebook ṣẹ́ka á dẹ̀ ẹ̀yàn láwọn afá Facebook àwọn Ọlọ́run gbégbá orókè fáwọn afọ́ Facebook lásìkò táwa yìí. Gbogbo ni wọ́n pè wá lẹ́sẹ̀ pé afá àbúlẹ̀ ti máa ń ṣe àní wọ́n pè wá búlẹ̀ ti máa ń ṣe búlẹ̀ máa wọ̀ wọ́n ti pè wá búlẹ̀ ti máa ń wọ̀ wà láwọn ibẹ̀ fún wa ni àwọn àti ìdílé àpẹẹrẹ tí máa ń jó àná. Àwọn Kamalu Dini wọ́n náà bá ń ké wùdálẹ̀ náàsì bàbá yìí náà tẹ́ gbogbo wa ni kájọ ké bàbá yìí náà tẹ́ nínú ìwúdá tẹ́ ní gàgá dìbò. Ọlọ́ni Kùránì wálé furukọ́ọ̀nù ọlọ́ni bẹ̀rẹ̀ bá máa tán pé Kùránì o òun ni àbí ẹ̀kọ́ ni wálé furukọ́ọ̀nù àbí ẹ̀kọ́ ni wálé furukọ́ọ̀nù ẹ ṣeun udali náà tí wọ́n bá yìí náà tí wọ́n lè wálé furukọ́ọ̀nù Kùránì wálé furukọ́ọ̀nù òun ni tọ́wọ́ sòpin yà láàrin irọ́ àtòótọ́ irọ́ pọ̀ láyé báyìí inú ọkọ̀ Kùránì ṣe yẹn ṣe kàdà inú ọkọ̀ Kùránì ni inú ọkọ̀ Al-Kùránì náà Suratul Furqan náà wà àyè bẹ̀kọ́ ni inú ọkọ̀ Kùránì ni ọlọ́ni Kùránì wálé furukọ́ọ̀nù ó wá sòpin yà láàrin irọ́ àtòótọ́ ni ọjọ́ wa jẹ́ kálukú kẹ máa ń tọ́ da yàtọ̀ sí ní tí ò da ni ní tí Kùránì wá sọ fún yín náà nù. faman shahida minkum ash-shahra falyasumhu. ẹ bá ń ké faman shahida. faman shahida minkum
منكم الشهر فليصوموا. Ẹ̀rọ kẹfà ń gbọ́lọ́wọ́ bá tóbi dáadáa. Ọlọ́run wá dákẹ́ Kùránì wá ń ròyìn fún wa pé man shahida minkum ash-shahra. Ẹni tí Ramadan bá wá dé bá láyé nínú yín. Fàlìyà àtọ́rà làwọn àfáà pé yegede pé bá fojú yẹ gán ní rẹ̀ gbogbo àrọ̀ gbogbo wa kó láfojú wa gán ní oṣù. Gbogbo wa kọ́ ẹni ẹ̀bẹ́ ní akí ẹ̀yìn náà mà ká tó lè oṣù lọ́dọ̀ tí wáyà yín báyìí. Ọ̀nà ó jìn mùsùlùmí gidi ò gbúdọ̀ dóde pé wọ́n á ní àwa gbúdọ̀ rí tiwa náà. Sáà mùsùlùmí kan ti rí ìlú kan náà. Ẹ̀fìn wọ́n lẹ̀ bí wọ́n bá rí kọ́bẹ̀ pé làákàyà ara wọn mìíràn bá dá òkú wọn kọ lọ́hùn. A máa tọpinpin ara yín, a máa tọpinpin. Láwọn mùsùlùmí ni wọ́n sì láwọn róṣù gbá fún wọn. Wọ́n ti ka ṣàbánu. Ó sì ti pé lọ́dọ̀ àwọn olódodo. Wọ́n ní man shahida minkum ash-shahra. Ẹni tí Ramadan bá bá láyé fàlìyà nínú yín fàlìyà súnmù kó bẹ̀rẹ̀ àwẹ̀ kó máa gbàwẹ̀ ní o. Kó bẹ̀rẹ̀ àwẹ̀ ní o kó bá ìbá ti dé o. Tó bá ti tọ́ tá gbúrú kàtíkà kan ò sí ọ́ tọ́ ṣàìsàn máa gbàwẹ̀ ní o. Tó bá gbàwẹ̀ lónìí báyìí ìsìlámù rẹ̀ ń wó lọ díẹ̀díẹ̀ nù. Ń wó lọ díẹ̀díẹ̀ nù ẹ bá ń kí wà fáyìí. Wa man kana maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra. Ẹ wọ́n lọ́wọ́ bá ó ti sọ tẹ́lẹ̀ ó wá tukọ̀ fẹ́ kí tí wọ́n tún wà pé ìsàwọ́dá o ìmẹ́lẹ̀ wọ́n bá ìfẹ́ nira fún yín o. Wa man kana ó ti ké tẹ́lẹ̀ o. Ọlọ́ni gbogbo ẹni tó bá rẹ̀ nínú yín. Àwọn àlá sáfàrí àbó sì sì ní àjò ni wọ́n náà máa kàwé rẹ̀ máa ka. Man kana minkum maridan lọ́lọ́run wí. Ẹnẹ àyà mi. Máa síwò rẹ̀ kalẹ̀ kọ́ dá padà ń jọ mi ló bá dẹ̀yàwó ẹ̀. Kí ló wí kò dákẹ́ kí ló wí ìjàmbá wa. Yuridullahu bikumul yusra. Ẹgbẹ́ Kùránì Ọlọ́run ní yuridullahu Ọlọ́run bá fẹ́ fún yín bikumul yusra. Ìdẹ̀kùn Ọlọ́run fẹ́ fún yín kò fẹ́ nira fún yín. Wala yuridu bikumul usra. Ọlọ́run ní ìfẹ́ nira fún yín ló jẹ́ ní ẹgbàwẹ̀. Tẹ́lẹ̀ tí àwẹ̀ dé nígbà àwẹ̀ dé tẹ́lẹ̀ kò sí pàṣùmọ́bìn tó di di àwẹ̀. Ó ní bó ti gbàdé ẹgbàwẹ̀ bọ́rọ̀ gidi. Ẹ bá ti sínú tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ sààrì. Ọlọ́run ní mo fẹ́ dẹ́kun fún yín náà ni. Walitukmilul iddata. Àwọn tìlẹ̀ mọ́ mí nì. Ẹ wá bá ń dúró ń bà ń nínú àwọn iṣẹ́ oore tí wọ́n ń bẹ̀nu Ramadan ẹ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àmọ́ àfojú kéré rẹ̀ ẹ jẹ́ nǹkan díẹ̀ fún wa ká tó mọ aago mẹ́wàá ti fẹ́ lù. Aago mọ́kànlá ti wọn àfa aago mọ́kànlá ti fẹ́ lù ọ̀yá bí ló ṣẹlẹ̀. Asuhuru sààrì jíjẹ ṣé gàdá sààrì jíjẹ ọmọ lálùbáríkà púpọ̀ àyà asuhuru ẹ gbọ́dọ̀ àmọ́ asuhuru bó bá wù ọ̀pẹ ní asahuru méjèèjì ni ó gbé asahu ọlọmọsàbà ẹnu sí àbàdájẹ àgbà gbogbo àwọn afọ alápapọ̀ sààrì jíjẹ afẹ́bẹ̀ ó dá kíyàn ọjà sààrì inú àwẹ̀ púpọ̀ àlùbáríkà sì bẹ́ẹ̀ àwọn afọ ni àmọ́ o láìsímà alámọ̀ntàràkàwò bí ẹ bá lóun ní jẹ sààrì kọ lẹ́sẹ̀ o láìsímà alámọ̀ntàràkàwò ẹni tó bá fi sààrì lẹ̀ tí ọjà sààrì kọ sẹ́ lọ́hùn o. Àṣeyìkọ́ọ̀nì tó bá ní ṣeyìkọ́ọ̀nì nínú kéwú ẹ̀yin jàmáà mi tó bá ní ṣeyìkọ́ọ̀nì nínú kéwú òun tún máa ń pé Bukhari àti Muslim lọ́gbàdì sí wánu yìí máa dàrú mẹ́lòmí lọ́wọ́ mọ́jọ́ dàrú mọ́ lọ́wọ́ wọ́n wà fi sọ ìyá haini sọ̀sọ̀ ẹ̀yìn òlì Bukhari. Ṣeyìkọ́ọ̀nì nínú àdìsí wọn nínú ọdún tíra àwọn tá gbà wá láti rí mọ́ Bukhari àti Muslim wọn ti kà àdìsí yìí fún wa tí ànábì Málíkì gba àdìsí náà wá ó ní ànábì Muhammad yóò bá ànábì ànábì tasaharu ànábì ní ẹ máa jẹ sààrì o ẹ máa jẹ sààrì o ẹ jí lóru ẹ jẹ sààrì torí pé fàyín náà fi sùhúrì àbọ̀gbọ́ fàyín náà fi sùhúrì bàrọ́kàtàn ìbẹ́ ti pé nù wọ́n ní bàrọ́kàtún o bàrọ́kàtàn lẹ́ pé o ayé ń gbọ́ wa o fàyín náà fi sùhúrì bàrọ́kàtàn torí pàlì bàrọ́kà mẹ́bí làgbé àmà jẹun wa sẹ́ni pé yorùdí lọ́ọ̀ bí kò mọ́lé sùrọ̀ náà nípa ọlọ́run fẹ́ orí fẹ́ wa nípa tó bá ní a máa gbẹ̀rẹ̀ láì jẹ sàárì kíláàsì ẹ gbàgbé ẹ sì gbúdọ̀ jẹ sàárì kí lẹ fẹ́ ṣe àmọ́ ara pọ̀ lọ́run fẹ́ orí fún wa wọ́n wá ní ẹ mẹ́kẹ́ bí mọ́bà tó yin náà o
ẹ jẹ sàárì o ọ̀rọ̀ ń bọ̀ lé ẹ máa gbọ́ dáadáa o ẹ jẹ sàárì o ẹ̀rọ nu yín kún kó kún dédé dáadáa o àmọ́ mọ́jà jẹjù ẹ jẹ sàárì o káyọ̀ má bàa gbòyìn. àwọn àfáà wọn ní láìsí máa láàmà ń tara káwú àmọ́ bí yẹn bá lóun ọ̀jẹ̀ pọ̀ lẹ́sẹ̀ o àmọ́ ànábì sọ pé fàyín náà fi sọ̀hórì bàrọ̀ kàtà àmọ́ àlùbáríkà bẹ́ẹ̀ bọ́ bá má jẹ sàárì ọ̀la àlùbáríkà. وما الصوم شرعا لا إله إلا الله فهو إمساك مسلمين abadul mumini mu ramadan elawa ya qur'an ba man shahida ne ba banki فمن شهد منكم الشهر فليصمه ela ke ban gbolo ba tó bí dáadáa jama eda ke ban gbolo ba tó bí dáadáa se bi ba ya ne bi ni fa inna fi sahuri kebe fa inna fi sahuri ba o kata ba kan be mi sa di jije bugo nínú hadisi mi nabi dada ali bin alaykum bi suhuri alaykum bi hadha suhuri ali bin sari do yin ke ma je o fa inna huwa al-ghidha'u al-mubarak gbọ́ jama fa inna huwa al-ghidha'u al-mubarak òun ló ń jẹ albarka al-ghidha'u al-mubarak al-ghidha'u ar-ruhi ó ń jẹ mi al-ghidha'u al-mubarak ó ń jẹ albarka sari ni anabi pe oúnjẹ albarka kọ́ra bọ̀ bá wá ní ju pé kọ̀ọ̀kan sáà tọ́ omi sẹ́nu lọ bó ṣe mineral náà lọ́ba mu bíjù ló mú ní bẹ́ẹ̀ fàlà wúlò sáà try dìde lóru fi nǹkan kan sẹ́nu kọ́ra wà láwọ́ bèbí lókùmọ̀tì báyìí bó kéle kan ló bá jẹ ni àwọn wà láwọ́ bèbí lókùmọ̀tì mẹ́nu kóbùsìn ọkàn já búrẹ́dì sẹ́nu báyìí dìde lóru jẹ sà àfẹ́ àbó mo tí ì díẹ̀ náà ní gẹ̀ẹ́ka gẹ̀ẹ́ méjì àgbótó tó ní ọ̀tún lágbà púpọ̀ èyí màgbà tó ló jẹ́ mi jáde. فمن شهد منكم ẹ máa ń ké múra ní dáadáa jẹ́ máa. báyìí asọ́m. àwọn àbọ̀ àwọn ọjọ́ ìwà nínú tíra wọ́n ní kọ́díkà ní aṣọ àbúrò sùlì láàyè yóò àkìrú náwó àtàlẹ́ yẹ̀bùkọ́ alátùnú ìlìfájìlì ilá wákìtà yàtà sí o àbọ̀ yàsáwò kìrọ́ àtà náà wí kọ̀mùsí náà àyà nínú Al-Qur'ani. wọ́n ní àwọn sàábì ànábì àwọn sàábì àbá àmà fẹ́ jẹ sàárì tí wọ́n àwọn èdè tètè gbọ́dọ̀ àmà àwọn èdè tètè wọ́n máa ń lọ́ra jẹ sàárì ni wọ́n máa ń lọ́ra jẹ sàárì ni wọ́n á ní dèdè àsìkò wo ni a máa fi jẹ sàárì wọ́n ní dèdè àsìkò tí wọ́n máa fi jẹ sàárì pé ìgbà tó máa wọ pé àlìfájàrí ọyọ bá àlìfájàrí bá yọ dèdè àsìkò tí wọ́n fi ké àyà kọ̀ọ̀kan 50 àyà 50 ní Kùránì dèdè àkókò tí wọ́n fi ké àyà 50 Kùránì ni wọ́n wà yọ ọ́ lẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ sí ń jẹ sàárì nígbà fi kéde àyà 20 tán 30 sàárì wọ́n jẹ sàárì tán okùn 20 lẹ̀ ayé ẹ̀kọ́ ni gbogbo agbófẹ́ ni ayọ̀ nùnú ni á sì gbogbo ẹ̀ ni àlìfájàrí ọyọ báwọn báwọn afá àti kọ́ wa nù. ẹ bá bá yorùbá ànábì jama ẹgbọ́n tá ànábì àmọ́ máa wí ẹ yorùbá ànábì dáadáa ànábì yé ẹ gbọ́ asòhóòrù barakatun ànábì ní sàárì jíjẹ ẹ má fojú kéré ẹ wà àlùbáríkà bẹ́ẹ̀ o wàlá tàdà o ànábì ní ẹ má filẹ̀ o sunna ànábì nù láàkín mo pè é jama látàdà o ẹ má fi sàárì jíjẹ ẹ lẹ o ẹ má pàtí o àbọ̀ gbọ́ alẹ́bi ni kódà báyìí pé láti tọ́ jẹ náà wọ́n bá fi júrì àtàlì máyì àbọ̀ gẹ́ omi kánà ló bá gbé sẹ́nu gẹ́ omi kánà ló bá gbé sẹ́nu tó lè jẹ́ sáré o ní pẹ́fà inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasahhirina ẹ gbọ́ jẹ mọ́ Ọlọ́run àtàwọn màláíkà máa ń ṣàdúrà fún àwọn tí máa jíjẹ sáré àwọn tí máa jíjẹ sáré Ọlọ́run ṣàdúrà. شهر رمضان àkọ́kọ́ ọ̀run bá fojú wo máa jẹ sàárì o wọ́n bá jí mú mi náà ni lórí àwọn àpẹẹrẹ lórí tó fìdí wa pẹ̀lú òkú Ọlọ́run al-Islam wal-khulu وبينات من الهدى ẹlẹ́ẹ̀kejì nínú àkíyèsí lábẹ́ pẹ́lá wá sí nínú àwọn sí olórí tí mẹ́lọ Ramadan yìí òun ni tààjílù lè fitiri tààjílù lè fitiri lè pín lágídí bí ò kí máa ń gbúgbì ìta kò ní sínú kọ̀dá tààjílù lè fitiri a máa ń yára sínú ni a máa wá tó ní kọ́ àtúnwá ní o sínú tó rò tí wọ̀ o ẹ̀yin mọ̀ á dùn tẹ́ ẹ̀ máa ń pè wọ́n ẹ má ṣèrò pé o bá bá ṣèrò pé táwọn ẹ̀bẹ̀ sínú
tẹ́ kú ọ lọ fà á ìyá ọ̀jì ọlọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tí wàá gbọ́n ní òórùn ti wọ ẹnu ti sí má tún wájú ọpá mọ́ àyè mọ́ yọ ọ̀sọ́jọ́ lọ́sọ̀lọ́ àníbi ni ẹ yára sínú ẹ yorùbá ànábì ànábì ni láyà zálù náà zùbẹ̀ káyérí àwọn èèyàn níyẹ̀ wọ̀n níbò orí ọmọ jẹ́ tiwọn àwọn èèyàn wọ̀n níyẹ̀ wọ̀n níbò orí ọmọ jẹ́ tiwọn máa ájì lórí fitira lópin ìgbà tí wọ́n bá ti ń tètè sínú gbọ́ máa ájì lórí fitira bá ti ń tètè sí ẹ bá tètè sí ní láyà zálù náà zùbẹ̀ káyérí orí òní dánú lè rẹ̀ bá ti tètè sínú ẹ̀wọ̀n ká o sẹ́rí bí ìsìlámù dà ìsìlámù ní ẹ pé kẹ́ ẹ tó jẹ sàárì torí pé bá lọ ọjọ́ sàárì lágùn 12 wọ́n ṣe kílẹ̀ ọ tó má kí nǹkan ti tán nínú òkun àmọ́ má tètè jẹ́ ẹni pé bíyàn bá jẹ sàárì nígbà míì bàbá tó má tètè tọ́lẹ̀tì láàárọ̀ yóò wá dàgbà tó fún ọkọ̀ ògbó tí bẹ́ẹ̀ ló fún rẹ̀ fún mẹ́rin gbogbo epo láti wá lónìí yóò wá gbàtọ́ abẹ́tí kó fún kóòlù ọkùnrin tó wá wọ tọ́lẹ̀tì má dán pé ní pẹ̀lú ẹbí tó máa ń gbọ́ báyìí. Gbogbo ilé bá ń kí ọlọ́wọ́ jẹ lálùbáríkà ẹ tètè jẹ́sàárì ẹ lọ́ra jẹ́sàárì àmì ẹ tètè sínú ọmọ bá yíwọ́ ẹ sì wá sí ẹ ṣeun ẹ dákẹ́ bá yorùbá nàbí dáadáa káyẹ̀ yorùbá nàbí dáadáa ẹ má ṣe báyìí jẹ́ máa anabi Muhammadu ẹ tó gbọ́ àdìsí mi anabi ní la tazalu ummati bi khairin ẹ lè pẹ́ náà sì lọ́kọ́ dákọ́ ó ní ummati àwọn àjọ tèmi la tazalu bi khairin wọn ò ní yẹ wọn ò ní bò wọn máa bẹ dáadáa àánú ọlọ́wọ́n máa bẹ lára wọn wọn ni máa jì lórí fẹ́tẹ́rà nígbà bàbá tètè máa sínú bàbá wa fẹ́ sínú ẹ̀yìn àfọ́ gbogbo ayé bàbá fẹ́ sínú Islam wa tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá àti gbà á sínú wọn náà lè fò tọrù alátàmọ̀ bàbá fẹ́ sínú ìtọ́ dáadùn ní káfí nǹkan èso sínú sáà ti bẹ̀rẹ̀ àwọn ẹni báyìí náà nǹkan èso ní ẹ fi sínú ó dá bẹ́ẹ̀ kí yóò fi èso là á fi sínú bọ̀ bá wà rí èso náà. Ànábì lórí bẹ́ẹ̀ ẹ̀ka gbẹ́nu ti gbọ́ ọ̀rẹ́ ẹ̀dá kẹba Yorùbá Ànábì dáadáa. Ànábì ní ìdá tọrọ àhàdùkún bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín bá fẹ́ sínú bẹ́ẹ̀ bá fẹ́ sínú fẹ́lú yóò fún tírí àdàtàmọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sínú èso ni ẹ fi sínú ẹwà nǹkan èso lọ́dọ̀ tí wáyà yín àmàlí ibi làbídò àmàlí ibi ọsàn máńgò ápù wọ́támílọ̀ ọ̀gẹ̀dẹ̀ ọ̀yáyàfà banana àyíbẹ̀kọ́ ni àdàtàmọ̀ èso ìdá àfùtọ́ra àhàdùkún fẹ́lú yóò fún tírí àdàtàmọ̀ níbi ní pàṣẹ báwọn fa ẹ̀sìn wọn lọ́wọ́ jẹ́ malálùbáríkà bẹ́ẹ̀ ní Yorùbá Ànábì ní fa innahu barakatun torí pé kẹ́ ẹ fọṣọ sínú kẹ́ ẹ fi nǹkan èso sínú innahu barakatun àlùbáríkà mẹ́mbẹ̀ púpọ̀ fún yín o tẹ́rì nǹkan báyìí ẹ lọ́dọ̀ àwọn dókítọ̀ náà àwọn dókítọ̀ àwọn mẹ́díkù yẹn ẹ lọ́dọ̀ wọn ẹ lè gbé lọ́wọ́ wọn pé bí ìfún bá ti lẹ̀ pọ̀ tẹ́bí bá pààyàn ẹ lè bí wọn pé nínú kíyàn kọ́kọ́ jẹun àbí kó nǹkan èso jẹ èwo ló ṣàǹfààní fara ẹ lè bí wọn àwọn mẹ́díkù dókítọ̀ ẹ lè bí wọn pé kí bí yẹn bébí bá ti para púpọ̀ ní látàrọ̀ kò jẹun wọ́n fẹ́ jẹun ọ lè jẹ òkèlè ó lè yí lọ́wọ́ ní ẹ̀kọ́kọ́ wà ẹ̀kọ́kọ́ tábìlì ẹ̀kọ́kọ́ fi sára náà ẹ̀kọ́kọ́ jẹ àpò tó sọ̀tì ẹ̀sìn wàfà èyí ẹ̀kọ́kọ́ mọ̀sán díẹ̀ yọ ọ̀nà fún gbogbo òfin tó ti lẹ̀ pọ̀ wọn yóò tú rẹ̀ gbogbo free ọ̀gá gbogbo dókítà l'Ànábì lẹ́yìn ìgbà tí ó sì ara láǹfààní Ànábì tó wá ní barakatun kó o fi nǹkan èso sínú àlùbáríkà ní fún wọn wá sí ti kókó kí ló máa pé lọ́mọ Ànábì ní ẹsẹ̀ nǹkan tó máa takú ní ṣe máa jẹ́gbẹ́ bábẹ́ nìkan Ànábì ẹsẹ̀ kí mo pé mo sọ bẹ́ẹ̀ Yorùbá Ànábì wọn lọ́dún gbàgbé àdúrà gbàgbé la ilaha illallah Ànábì wá ibẹ̀ ẹ̀gbọ́jà máa Ànábì wáyé lábìyẹ̀ ìdámọ̀ràn bẹ́ẹ̀ bá rí kéèso abẹ́ ẹ̀gbọ́jà máa Ànábì ní falimahu fa innahu tahurun Ànábì ní bẹ́ẹ̀ bá ńlámi yéjì tí bẹ́ẹ̀ bá wá wá kéèso ti tẹ́ẹ̀rí bóyá ẹ̀rú ẹ̀rí à lórí àsìkò táwa abẹ́ẹ̀kọ́ ni COVID-19 táwa báyìí lẹ́sìn táwa báyìí wọ́n ní total lockdown ọwọ́ lọ ní náà báyìí láti jò ní àti bí ọ̀sẹ̀ méjì láti wà báyìí stay safe là ń gbọ́ tẹ́lẹ̀ stay home làwà tẹ́lẹ̀ sáàsẹ̀ tó níbi jáde díẹ̀ díẹ̀ ń gbà wọn bí ọ̀sẹ̀ méjì báyìí àti lóṣù kan báyìí lockdown làwà báyìí lọ ní báyìí ọlọ́ọ̀kì wa náà láfi ilẹ̀ fi wá nílé báyìí
òní jímọ̀ ẹlẹ́ẹ̀ka àánú báyìí táwọn ó kiri gbogbo ìṣòro yìí nílọrin báyìí káàkiri má àti wọn máa wẹ̀ kọ́sẹ́ rẹ̀ rí ọlọ́run ló mọ ẹgbẹ́ kò sí rí láti lé nínú àárọ̀ yìí àwọn ìyá tá a máa kó lọ tá a máa ké kúrò láti ojúmọ́ àyà wọn sunkún sára báyìí ni wọn sunkún bí àfa àti ké kúrò ọdún yìí ni mọ́tò ìjọba wa gbé wa wọn wá gbé wa ẹ̀yin bá lọ́mọ tó ké kúrò nìkan lọ́mọ kí jẹun lórí kúrò yìí mo ti bẹ́ẹ̀ yín bá ànábì àmọ́ àmàlẹ́ ànábì ní kẹ́ ẹ fèsò sí inú àlùbáríkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wá rí so bẹ́ẹ̀ bá wá rí so ànábì ní ẹ̀gbọ́ falimawu fa innahu tọ̀wọ̀ ànábì ní ẹ lómi omi sínú fa innahu omi náà má àlùbáríkà bẹ́ẹ̀ púpọ̀ so èso ọ̀dà púpọ̀ kẹ́ ẹ sí bẹ́ẹ̀ kò di mẹ́ta bí kò wá ó di mẹ́ta bí ló bá fẹ́ sínú ẹ̀gbọ́ jàmá ẹ ti rí èso àbí àwa ṣàdúrà ẹ̀gbọ́ jàmá kí mo wí jàmá àásà àdúrà tí o tó sínú nù ó ní pé ànábì lórí bẹ́ẹ̀ ẹ̀sùn bá níbi lára àdúrà méjì kan bẹ bí ẹ bá àwọn méjì ni wọ́n bá ṣàdúrà náà kò ní sílẹ̀ àwọn méjì ni wọ́n bá ṣàdúrà kò ní sílẹ̀ kàmá ní kò ní sílẹ̀ tó bá ní pé bí ọba ti ń ṣe gbára lọ́nà wọn máa gbà alákọ̀ọ́kọ́ la aláwẹ̀ ọwọ́ fẹ́ sínú wọn ṣàdúrà àdúrà lọ́gbà ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn ológun àwọn mùsùlùmí àtàwọn kẹfìrí bá fèsì ara wọn tó bá fẹ́ jagun àbí ìkàdísì wọn fún yín jò ní tó wá ń gbọ́ mi Yorùbá níbi dáadáa ẹni gbọ́jà máa aláwẹ̀ ọwọ́ fẹ́ sínú níbi ni ọ̀sàdúrà kí wá ànábì ikú alọ́dọ̀ àtàmà ti bá tí káwé jẹ́mẹ́ wọ́n tó kí Allahumma ẹ̀rí kí gbọ́ laka sumutu wà láàrin sí kíkà àfùtọ́rìtù àfùtọ́rì àyòfùtìrù ni mo mọ̀ àti mo ń kéwù nù ọ́ ìbára ìbílẹ̀ àwọn ọ̀dà àbúrò ọlọ́wọ́ jẹ́ láti baríkà ọlọ́wọ́ yóò fi yé gbogbo wa Allahumma ọlọ́wọ́ ọba mi ò láka sọ́mùtù àsọ́mùtù gbọ́ àsọ́mùtù sọ́mùtù ọ̀tọ̀ lè yíhun sọ́mùtù ọ̀tọ̀ lè yíhun tábàdé sọ́mùtù ìdákẹ́jẹ́jẹ́ wọ́n ń pè yíhun o kò jọra wọn o kíkọ rẹ̀ kàn jọra wọn ni àsọ́mùtù àti sọ́mùtù ìsìmí òkọ lè yíhun sọ́mùtù fi ìdílé yíhun fi ló ń wà fá ìlú àbí ẹ̀kọ́ ni sọ́mùtù nǹkan tó yàtọ̀ ń bẹ ó pọ̀ sọ́ọ̀lì àti mímù lọ́jọ́ yàtọ̀ Allahumma ọlọ́run o lẹ́ka sọ́mùtù ìwọ ni mo gbà wẹ̀yí fún o tí a kọ́nà náà sọ pé àsọ́mù yìí wà náà lẹ́bi àjèjì abẹ́ẹ̀kọ́ ni èmi ní sẹ̀sán rẹ̀ mímọ́ làwẹ̀ ìwọ ni mo lọ làwẹ̀ yìí mo gbà fún ọ ní o wà láàrin sí kíkà àfòtọ́rìtù yìí tí wọ́n ń sínú láàrin sí kíkà pẹ̀lú tó bomi wọ́n ló yọ̀ǹda rẹ̀ fún mi o bọ́lá fẹ́ sínú tó fẹ́ kọ́ lọ ń gbàwẹ̀ rẹ̀ má fi kàrámù sínú oúnjẹ àlè tí wọ́n ń dáná fún ọkọ̀ dáná rẹ̀ kò dá lọ́jọ́ lásán náà tẹ́lẹ̀ àlè wọ́n dáná nígbà tí ò sí ìyàwó lọ́dọ̀ rẹ̀ àlè wọ́n dáná fún ọba mọ́ ìyàwó tó gbélé tó so yìgì àrámù lọ ń jẹun lọ́wọ́ so yìgì ẹ̀ ṣàdúrà kò tó sínú bàbá nìkan tó gbà lọ́dọ̀ Ọlọ́run wá tẹ́wọ́ kọ́ sọ́wọ́ lọ́run ibà wí fún India ní ìyàdúrà tó lágbára jù lánàá bí kọ́ wa ni ànábì ní kí ló dé tẹ̀ máa ṣàdúrà tó kó gbogbo oore sínú tó sì kó gbogbo sọ́ra burú sínú Allahumma inni as'aluka min khayri ma sa'alaka minhu nabiyyuka Muhammadun sallallahu alaihi wasallam wa a'udhu bika min sharri ma sta'adha minhu nabiyyuka Muhammadun sallallahu alaihi wasallam anta al-musta'an wa alayka al-balagu wa la hawla wa la quwwata illa billah mo lè wá díẹ̀ tó bá fẹ́ sínú àwọn àfáà wọn ni wa yustahabbu al-iklim min at-ta'ami wal iftari tẹ́ bá fẹ́ sínú oúnjẹ díẹ̀ la bí sínú ẹ gbọ́ fini ìfọ̀tọ́ ni wọ́n sọ̀rọ̀ rè ẹ fẹ́ jẹ sàárì má jẹun púpọ̀ ẹ fẹ́ sínú má jẹun tó jẹ ní sínú tó òfin lè rí asámúkí dọ̀ra jẹun díẹ̀ bá ti ra jẹun bó ti jẹ sàárì náà ni oúnjẹ tó ra jẹ níwọ̀n bá kiri pé rẹ́gẹ́dẹ́ náà tí ò ní mú ọmọ lè kírun àṣùbà ẹ gbọ́dọ̀ mọ́ ó ti sẹ́nu fa ọmọ sàṣàánú wa ẹ tún máa gbọ́ tó gbogbo tó bá tó so mọ́ bí ká máa ṣiṣẹ́ ká ké Kùránì nínú àwẹ̀ ìdáwọ́ tó Kùránì ká máa tọrẹ ẹ̀sìn wà fà ọ̀rọ̀ rí ìrìn rí ìwà rí jáde. Àkùnmọ́kànlá ti lù àbí olúwa bí ó pẹ̀lú àrùn rẹ̀ lákùnmọ́sá gbàdúrà wa.
àfẹ́yìn ò bẹ̀rẹ̀ lónìí ni lọ́la aláma pàdé wa dédé bí aago mẹ́wàá ní péjì wa Nàìjíríà latest Islamic lecture lórí mọ̀ọ́dù wa al-Islamu wal-qulub Islam and morals ọlọ́run dákun mọ́sá gbàdúrà wa Nàìjíríà latest Islamic lecture ọmọ sábà yọnu sínú iléeṣẹ́ náà bá gbòòrò rẹ̀ gbogbo àwọn jẹ́mọ́ wa tó à ń gbọ́ àjẹkìjáde gbàdúrà wa yálà àlùbáríkà ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين